jẹ́ fún Alhaji K1 the ultimate àmọ́ K1 the ultimate náà kò yan wọn kéré àwọn fans òun ni ká máa bẹ̀ jù pé kó má da agbo fújì kó má dalé fújì wọ́n ṣe ń da àárín Pasuma àti Taye Currency kó má da àárín wọn rú pẹ̀lú Alhaji Taye Currency bọ́ǹdì tó wà láàrin wọn àwọn méjì jọ máa fìlì ẹ̀ ni because ṣẹ́rí ibi tífẹ̀ bá ti wà kò sí bóyá lè wù kó rí ọmọ a máa fìlì àwọn impact bàbá tó bá dé ìkóríta kan nínú ìrìn àjò láìfọ ẹ̀ bàbá náà a máa fìlì ọmọ ní ìkóríta kan nínú kàríà láìfọ bàbá ṣé ẹ̀ ń get so ibi tífẹ̀ bá ti wà tífẹ̀ bá jáde ìfẹ́ yẹn ṣì máa radiate ṣé ẹ̀ ń get mi but ẹ mọ̀ gbogbo nǹkan yìí ti ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó fìfẹ́ sí wọn lọ́kàn láti bẹ̀rẹ̀ á padà fìfẹ́ sí wọn lọ́kàn létà so báàrin ẹ̀ jẹ́ nìyẹn sọ́dọ̀ tèmi àárín everybody lèmi wà gbogbo alámọ̀ pé ọmọọṣẹ́ Alhaji Barrister ní K1 jẹ́ wọ́n ti ṣe pákà lẹ́yìn wọn wọ́n ti ṣe lot of things lẹ́yìn wọn wọ́n ti wà pẹ̀lú wọn dáadáa táwọn gangan fúnra wọn fẹnu ara wọn sọ gbogbo alámọ̀ pé ọ̀gá bàbá ni Alhaji Barrister jẹ́ sí Alhaji K1 the ultimate ṣé ń get mi wọ́n lè máa close mọ́ Alhaji Razak Akọ́láwọlé Kọ̀lẹ́ntì o bàbá mi Kẹ́mi Ọlágbó ẹni fàárẹ̀ ló gbà lórí bàbá dáadáa ní sí mi wọ́n lè máa close mọ́ wọn báyẹn but so far tó ti jẹ́ ọmọ sí Alhaji Barrister ọmọ náà ni wọ́n máa jẹ́ at least ọmọ ọ̀rẹ́ mi ọmọ mi ni yes so èmi feel pé gbogbo kìíní yẹn ó wọnú ara wọn and everything is intact to God. Báwo ni o ṣe ní gbà wọ́n kàn sọ ni nígbà míì máa ń wà ògbó ọmọ máa ń ga jù ti bàbá lọ́ngbà míì mo sọ mo dẹ̀ dúró le and I can defend it anywhere nígbà míì irú àwa yìí náà sì ibi tá a fi pé à ń ti nǹkan yìí lọ àwọn ọmọ tá à ń bí yìí àwọn ọmọ Gen Z ọmọ mi lè jáde míì tó yẹ pé wàá lanu báyìí pé ṣé ọmọ mi lélẹ̀ ibi téèyàn ò lérò pé èèyàn lè dé ọmọ á tún jù bẹ̀ lọ ní táàmì yẹn ọmọ ẹ ti dọ̀gá ẹ ọmọ ẹ ti di bàbá ẹ ẹ ṣáà rí i pé ọ̀ọ́ni bó ṣe wà yẹn tí bàbá ẹ̀ bá máa kí á dọ̀bálẹ̀ fún ọkọ tẹ̀ fún tí ìyá Ọ̀ọ̀ni tó bá wà láyé á tẹ̀ fún ni torí kí ni torí ibi tó wà so bàbá yìí bàbá. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.